ó ṣògùn o. Ipò ẹran o. Ó ṣògùn o. Ipò ẹran o. Ó ṣògùn àrò. Ẹran ó kú èèyàn ó yé èèyàn. Ajá ọdẹ náà wálé. Ajá ọdẹ náà wà ní. Orúkọ yín ti jẹ́? Ògúnjọkẹ́. 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 Oko Ògún lẹ̀ ń jẹ́. Oko Ògún mọ̀ ń jẹ́. Ṣọdẹ níyìn ni? Ọdẹ bàbá mi tó bí mi gangan. Ẹ̀yin náà wá ń ṣọdẹ? Bẹ́ẹ̀ni. Ta ló kọ́ yín lọ́dẹ? Dádì mi gangan tó bí mi gangan. Ni a kọ́ yín lọ́dẹ? Bẹ́ẹ̀ni. Ṣé àwọn òbí ọkùnrin ni? Wọ́n lọ́mọkùnrin tó pọ̀ gan, àwa 4 ni wọ́n bí lọ́mọkùnrin. Ẹ̀yin mélòó lẹ wá ń ṣọdẹ ńbẹ̀? Èmi ni mo jẹ́ obìnrin láàrin 4. Gbogbo wa àwọn àti iṣẹ́ méjì tó jù sí ọdẹ lọ. Iṣẹ́ ọdẹ? Náà là. Ọdẹ sì ni yín? Dáadáa. Ẹ sì yìnbọn? Mo yìnbọn rí tó bí ẹ̀mẹ́ta. Àmẹ́nu ìgbà tó rí pé èmi ti jókòó nílé báyìí tí mo ti wà níbi pé tó mọ̀ ń dá àwọn àlejò ló ní sábà máa bá wọn lọ rìsáàfù gbá dádì wa ti kú. Ìjọ ọkọ̀ gbé balẹ̀ yín lọ́wọ́ kílẹ̀ kọ́kọ́ fi pa. Àrìnkàndígbó ehoro táwí ọ̀sá pamọ́ síbẹ̀ ni. Mo sá pamọ́ bí ó tó gíntọ̀ báyìí. Wọ́n bá àní ọkọ̀ náà sí mi. Ẹjẹ́ mi náà yẹ kẹ́ni ìwò lọ́sàn-án yìí à ń bọ̀ wálé ni. Oko wa ní ọ̀nà àlàgbé níbi. Wọ́n bá gbélé iná, mo bá tọ́ ọwọ́ sí níbi ojú rẹ̀ lọ́kọ́ mú. Mo bá mú bí apá báyìí, mo tún tọ̀ wọ́n báyìí. Gbúù! Ehoro bá jà wìtìwìtì. Mo bá fẹ́ lọ́ọ̀ mú. Wọ́n ní ẹ̀yìn lọ́ọ̀ mú ó lè bù yẹn jẹ́ o. Mo bá mú kún mọ̀mọ́ bẹ́ẹ̀ ni. Ẹ wá bẹ̀rẹ̀ sí tẹ́ ẹ máa dẹ náà lẹ́. Yìí bá wọn lọ oko náà lẹ́rí o, ṣùgbọ́n tí wọ́n bá lọ ọgbà iwájú mo bá wọn lọ ní dáadáa. Kí làwọn àrírí yín láwọn ìgbẹ́ tẹ́ ẹ dẹ lóríṣiríṣi? Níjọ́ tí àkọlù oko ìrọ̀lẹ́ la fi rìn níjọ́ náà àti àǹtí ní ọ̀nà Alágangan. Alágangan ní fáìdì lébà dádì tèmi. Àwa ń lọ nírọ̀lẹ́ ẹjọ́ náà, èmi ò tiẹ̀ mọ̀ pé ẹran tí a máa ń pè nǹkan náà gbánù. Wọ́n sá tẹ̀léra àwọn ìwo rẹ̀ wá ga ó tó lé báyìí. Ó sì kọjú sí àánú. Ọ̀nà ibi tá à ń gbá bọ́ lòun náà ń gbá bọ́. Èmi sáfẹ́ họ báyìí. Bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi ni máa họ. Ó sì àwọ̀ fẹ́ràn bìjà. Ó yá ọ̀nà tiẹ̀ ni. Mọ̀ pé àwọn màálù ni wọ́n ní màálù kọ́ ọkọ́nú gbánù wọn. Wọ́n bá ní kí n mú kẹ́ni ìkó bẹ́rẹ́ tí ń bẹ lápò wa bóde. Wọ́n bá fi kánú. Bẹ́ẹ̀ mo bẹ̀rẹ̀ sí bá sọ̀rọ̀ torí ó kọjú sí atán ni. Máa ń wí fún pa ẹ̀sà pápápá. Àìsàn àgbò pọ̀ sìn. Ọmọ èké rójúrójú kọ́ra yà lé ojú mi ọ̀gbẹ́ bọ́ àyà mi ògbóògbò. Padà máa lọ báyìí. Ní bá tẹ̀léra àwọn mẹ́tẹ̀ tó di jẹun. Torí ìbọn tí ń bọ̀ wọ̀ síwájú wa báyìí dúró kọ́ ra pa ni. Ó múra àjà. Ẹ̀yin ò gbé bá lọ ni. Àpá yẹn ẹni tá a jọ ń bọ̀ lẹ́yìn igi lásán ló mú lọ́wọ́ àwa ń lọ lébà náà bá wọn ọdẹ ni. Ìrọ̀lẹ́ báyìí la fi rìn gbé ológun ládé sí ìjọ náà. Tó tí mo kọ́kọ́ fojú kẹran tí wọ́n pè ní kọ́nọgbá nìyí. Wo rẹ̀ ga báyìí. Kí ló wá ṣẹlẹ̀ nígbẹ́ òun gbà tẹ̀ débẹ̀? Nígbà tí a wá dé gbẹ̀ padà, àwọn ọdẹ sábọ̀ sí pápá, wọ́n sá pa ẹran kan. Níjọ́ ni mo mọ̀ pé àwọn ẹran kan bẹ tí wọ́n máa pa tí wọ́n máa sọ̀rọ̀ rẹ̀. Ọwọ́ àfẹ̀jùmọ́ báyìí ni wọ́n rí ẹran pa. Inú wa sádùn àbá ẹni tẹ́mi sì bá lọ àǹtí mi wọ́n fẹ́ ra ẹran lọ́wọ́ àwọn ọdẹ ni. Bá ní ká mọ̀ ń sọ níbi. Sẹ́yìn gbébọn lọ ní àbẹ́yìn náà dúró nídùú ẹ fẹ́ ra ẹran. Àfẹ́ àdúdò pa fẹ́ ra èmi àti àǹtí mi. Ìlú alápàtà. Àmọ́ dádì tèmi lọ lórí ìgbẹ́ tí wọ́n ń bẹ ní Èkó ní ọdún náà. Asáde bẹ́ẹ̀ bá ní ẹran tí wọ́n pa àwọn tí wọ́n bá tí ì sọ̀rọ̀ rẹ̀ ẹnìkan kò gbọ́dọ̀ fọ́ òun ẹnìkan gbọ́dọ̀ jẹ́ ń sàsọ̀rọ̀ rẹ̀ fún. Wọ́n bá ru ẹran wá ilé bá. Bá mi wá ní àwọn fẹ́ dẹ̀gbẹ́ lọ. Ó kọ wọn pe ẹran náà. Ó kọ tí wọ́n pe ẹran. Sí èsì dági. Wọ́n ní ká má sọ̀rọ̀ ká má dàpọ̀ ara wa. Ṣé kìí ṣe dági? Ṣé kìí ṣe dági? Wọ́n pè lóko ẹran. Ṣé kìí ṣe màsíà? Màsíà náà ni. Màsíà ni. Wọ́n pè lóko ẹran. Wọ́n ní ká má sọ̀rọ̀ kankan gbà wọ́n ń kún lọ́wọ́ torí ẹ̀yìn àbàbá yìí ni wọ́n rù sí tí wọ́n fi kú. Àwọn nǹkan nù rẹ̀ la fi jẹ ní alẹ́ ẹjọ́. Ilẹ̀ wá sún lálẹ́ ẹjọ́ ń báyìí. Wọ́n bá ní àwọn ń dẹ̀gbẹ́ lọ. Dádì mi bá ní ṣé mo lè gbìyànjú tẹ̀lé àwọn máa ní à. Ìgbà tí èmi náà bá nǹkan méjì wá ní àṣà tẹ̀lé wọn ní alẹ́ níjọ́ náà. Bá a ti ń lọ bá a ṣe pàdé àwọn ẹran wẹ́rẹ́ kan nù. Wọ́n ń pe àwọn ẹran ní ẹtu. Ẹtu. Ẹsẹ̀ rẹ̀ mú sómú báyìí. Bá ní à tó wá yẹ kí ní ìwé ìrú ètò ṣe ní Àrìnkàndígbó lọ́nà ọ̀dọ̀ wa nílàgbé. Bí mo ti tún to ọwọ́ fún un. Òun ò ju
kò tó agbódóńgbò bíi pé màálù ṣẹ̀ṣẹ̀ bímọ lẹ́tùn ó wẹ́ ẹsẹ̀ rẹ̀ náà wẹ́ ìwo rẹ̀ tínrín báyìí ojú rẹ̀ dàbí ìgbà tán létí róòfun máa pé ẹ̀tù ni ò ní dún wẹ́wẹ́wẹ́wẹ́ bá a ṣe gbé lẹ́nu abádé àbà akún wọ́n sátà fún àwọn alápatà jẹ́ ẹran méjì tó parí. Ìrírí oko ọdẹ wo lẹ tó lọ? Ìmí wo lẹ tó lọ? Kí láti gbà dádì tí wá ti kú mi ò bá wọn lọ sí oko ọdẹ ní ìbámu. Ọjọ́ wo lẹ lè gbàgbé láéláé níbi iṣẹ́ ọdẹ yìí? Níbi iṣẹ́ ọdẹ yìí ọjọ́ tí n lè gbàgbé láéláé ó pọ̀ o. Ọ̀yà. Torí pé àwọn dádì wa tán bí wa olórí ìgbẹ́ ni wọn. Wọ́n sì máa ń kóyàn lọ ìgbẹ́ tí wọ́n máa lóòdù mọ́tò tí wọ́n kó wọn dé ní rẹ́gẹ́dẹ́ tí wọ́n kó wọn lọ tí wọ́n kó wọn bọ̀ láyọ̀. Ṣùgbọ́n gbòó di pé dádì wa kú àṣe nǹkan bẹ́ẹ̀ mọ́. Ọjọ́ wo lẹ lè gbàgbé láéláé nídìí iṣẹ́ ọdẹ yìí? Nídìí iṣẹ́ ọdẹ yìí. Ọjọ́ tí n lè gbàgbé ọjọ́ tó pọ̀ ni ọjọ́ tí n lè gbàgbé. Ó yẹ ẹ máa sọ lọ́kọ̀ọ̀kan. Lọ́kọ̀ọ̀kan. Ọjọ́ tí n lè gbàgbé níbi iṣẹ́ ọdẹ yìí. Ọjọ́ tí ẹ̀gbọ́n mi ọkùnrin tó pa ẹran ńlá kan. Ẹran ńlá kan? Kí ló kọ rẹ̀? Orúkọ ẹran jẹ́ ẹ̀fọ̀n. Ẹ̀fọ̀n? Ibo bo wọ́n ti pa? Níbi sáìdì ọ̀nà Alágaga tí mo wí náà ni wọ́n ti pa àdúgbò bẹ̀ nílé bá dádì wa. Ọjọ́ tí n lè gbàgbé nù. Torí pé ló ṣẹlẹ̀ lọ́hùn níjọ́ náà. Tó ṣẹlẹ̀ lọ́hùn níjọ́ náà. Wọ́n yìnbọn fẹ́ràn ó ti lulẹ̀ tá àti ló ti kú báyìí o. Jẹ́ kí wọ́n súnmọ́ báyìí bó ṣe tún dìde nù. Ìsì lé wọn lọ nù. Wọ́n bá tún kún yẹn. Ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ló wá ṣẹ̀ṣẹ̀ ọjọ́ tí n lè gbàgbé nù tí mo mọ̀ pé ẹran máa bá yàn já. Torí pé àyà mi já níjọ́ nígbà tí wọ́n sáré dé ní ìlúgbà ẹran ìmọ̀ ó ti kú tẹ́lẹ̀ táwọn ní káwọn súnmọ́ báyìí ó sì tún dìde látẹ̀lé àwọn. Ọjọ́ tí n lè gbàgbé nù pé àṣé nǹkan tó lágbára ni iṣẹ́ ọdẹ. Tí ẹ bá fẹ́ máa ṣiṣẹ́ ọdẹ àwọn nǹkan wo ló gbọ́dọ̀ ní? Ẹni tí ó bá máa ṣiṣẹ́ ọdẹ gbọ́dọ̀ ní kí ó ní oògùn tí ó jẹ́ pé a kì í yà àbí ọ̀wọ̀ tó dájú. Mo ń gbọ́ yín. Yóò ní akìyà tàbí ọ̀wọ̀ tó dájú. Yóò sì ní àwọn oríṣiríṣi ìṣọ́ra nínú ara tí ẹ bá fẹ́ máa ṣiṣẹ́ ọdẹ. Ọ̀nà wo làwọn bàbá yín tí wọ́n ń dẹ̀gbẹ́ ọ̀nà wo ni wọ́n gbà kọ́ yín níṣẹ́ ọdẹ? Bí wọ́n ti kọ́ wa níṣẹ́ ọdẹ ni pé ká má ṣe jàǹbá láàrin ara wa. Ọ̀rẹ́ làbájọ́ rìn ni alájọṣe kan ni pé ògùn tá ń tẹ̀lé kò fẹ́ ìjàǹbá. Kí ni pátá àwọn alápatà máa ń kó nígbẹ̀? Ipa rere ni wọ́n máa ń rajà lọ́dọ̀ àwọn ọdẹ wọ́n sì sanwó wọn fún wọn. Kí ni máa dìjà láàrin alápatà àtọdẹ? Owó ni àwọn lọ́yà alápatà ò lè sòdodo tán. Kò yé mi. Mo ò lè sòdodo tán ẹ mọ̀ pé tán bá rẹ ẹran kan yí pé iye báyìí ládùúrú ń tààrà lọ́dọ̀ lágbájá o. Nígbà tán bá dé ilé báyìí táwọn bá ti tajà tán ẹ mọ̀ pé bùkátà ọ̀fẹ́ bówó níwọ̀n tó bá kú náà wọn kò lọ bọdẹ. Ọjà tí wọn ò ní pé ńgbà tààrà tó jẹ́ iye báyìí ìyá sanwó fún yín àákùkù rere ń bẹ ó dìgbà wọn bá lọ tán bá dé. Wọ́n máa ń ra ẹran láwìn lọ́wọ́ ọdẹ. Wọ́n wà ní fẹ́ sanwó mọ́. Owó èpè o owó èpè o owó èpè o. Wọ́n bá dájà lẹ̀. Àwọn ọkùnrin ní a máa bínú bówó wọn ò bá ti pé. Wọ́n ní àwọn ọdẹ kan wọ́n máa ń jọ ń dọ̀rẹ́ pẹ̀lú àwọn alápatà. Èmi ò tí ì. Ṣé lóòótọ́ ni? Mi ò gẹ́ẹ̀tì bẹ́ẹ̀ rí o. Ẹ gbọ́ rí? Torí pé ọdẹ tí bá ń dún alápatà ó ń fọjà rẹ̀ ṣòfò ni o. Kò tí ì túmọ̀. Èmi ò tí ì. Ìtumọ̀. Ìtumọ̀ ni pé nísìnyí ìgbà téèyàn ti mọ̀ pé ọlọ́rọ̀ mi ni lágbájá ọjà rẹ̀ mo sì kó wálé nígbà tí mo bá délé tí bùkátà bá bọ́mọ mi ń náwó òun yìí ná lágì ń bẹ́ tó bá kú náà nìyẹn ó kó fún un. Sọ́dà kí ọdẹ ọmọ yan alápatà lálẹ́. Kò pọ́síbù bẹ́ẹ̀ ó le díẹ̀ ó le díẹ̀. Ṣé yíyan àlè sọdẹ ní máa pé fún ni àbálápatà? Alápatà ló pé fún.
Gbogbo àwọn alápàtà wọ́n wá máa fẹ́ káwọn ọmọ yín ọdẹ lálẹ́. Ìyẹn mọ̀ pé gbádùn ń bẹ lọ́dọ̀ àwọn ọdẹ ẹran oríṣiríṣi téèyàn fọkàn sí ń jọ́ mi wọ́n lè gbẹ́ran ọ̀yà wá wọ́n lè gbé kúlù wá pẹ́ fi eyín jẹ ni ẹ má ta o. Sẹ́yìn náà tẹ bàbá yẹn sọdẹ tẹ ẹ tó kọ sí alápàtà ni. Ẹni ṣe àǹtí tèmi gangan tí wọ́n ń bí èmi lé tọ́já ṣáájú bàbá wa. Ilẹ̀ ẹsẹ̀ kọsẹ́ lọ́dọ̀ rẹ̀ ni. Àwọn gbọ́dọ̀ wọn díẹ̀. Ẹ̀yin náà wá lọ ń ṣe àpáta. Èmi ò tiẹ̀ lọ ń pa rè mi ti jókòó ti sẹ́yẹ egbòogi nínú ilé bàbá mi jẹ́jẹ́ mi. Àwọn oògùn bàbá yín náà ni ẹ lọ náà la jókòó tí lẹ́jí wé oògùn wọn gbé. Àti ẹ̀jí gbé ìdùnnú la fi gbà ńjọ́ tí wọ́n fẹ́ ṣaláìsí báyìí wá ní àdìlífà rẹ̀ fún. Tẹ wá sí lọ gbẹ́dì sí. Èmi ò lọ ọ̀gbẹ́ mọ́ o lẹ́yìn àwọn àbúrò mi àwọn ọkùnrin àgbọ̀n mi àwọn ni à ń lọ pápá báyìí èmi ti wà nílé ti sẹ́ẹ̀sì dùnkù. Ẹ wá ṣe ọdẹ kankan mọ́. Ìsọdẹ mọ́ wọn mẹ́ran dé mọ̀ fẹ́ràn jẹun. Ẹ ń fi ẹran jẹun. Mo fi ń jẹun lónìí olónìí àti fi ehoro jẹun. Èkùlù la jẹ lánàá ẹnìkan mú wá fún wa láti ọ̀nà Ìlọ́wà. Irú ẹran wo lẹ fẹ́ràn jù nínú àwọn ẹran bò láti máa jẹ? Láti máa jẹ ọ̀yà ni mo láìkì jù ọ̀rọ̀ lọ́ra díẹ̀. Ọlọ́ra ọ̀yà lẹ fẹ́ràn jù. Ọ̀yà mo fẹ́ràn jù. Ṣé ọdẹ ni ọkọ yín ni? Ọdẹ kọ́kọ́ tèmi o ẹlẹ́sìn àbáláyé lọkọ mi. Bó wàá lè ṣe máa rẹran jẹ máa rà ni? Àìrà o wọ́n wá ń gbòògbò àǹtí alápàtà àwọn àbúrò mi ọkùnrin ọdẹ ẹ̀gbọ́n mi ọkùnrin ọdẹ kódà ìrírà pẹ́ẹ́pẹ́. Ìrírà. Ẹ bá tún wá wáyé ńjọ́ mi. Ṣé ọdẹ náà ni ó tún bí? Ọdẹ náà ni o torí pé èmi Ògúnjọkẹ́ mo bọ́dẹ ńlẹ̀ ni wọn. Ẹ bá tún máa tẹ̀lé wọn lọ́rùn igbó. Ẹ máa tẹ̀lé wọn káàkiri inú igbó náà. Láì ṣàfìṣe. Ọlọ́run gbọ́ náà ní màá. Ó ní àgbà ẹ kàwé rárá. Fẹ́mi títà ẹ mọ̀ pé ọmọ ayọ̀ ni èmi. Ọmọ ayọ̀ ni mí nìkan náà lóbìnrin tí mọ́mí mi bí èmi ò mọ̀ pé nǹkan tí ọ̀dà mọ̀ mọ́ ṣe wọ́n bá ti dìrun àkọ́pẹ́ kí n má bàa lọ sùkúù náà dáná wàá mọ̀ pé kẹ́ni ẹ̀mí tán dé òtútù ń dà ńlá àmú o màmí ọwọ́ àfìrọ́bù rà ń lórí wọn pé obì òkùnkùn lọ ilé ọkọ ni tẹ́lẹ̀ bá mi wá pé ẹ̀yìn ní dolóko àdá sí ọmọ dùn ọ́ lẹ́yìn ni o mi ò kàwé kan rẹ̀ gẹ̀dẹ̀ o tú náà mo ti dúró. Mélòó lẹ wá kà? Nàmbà 2 1 and 2 ni ti lọ sùkúù mọ́mọ́ ká sọ sùkúù mi tọ́. Primary 2. Ọlọ́run gbọ́. Ilé ti lọ sùkúù mọ́. Ẹni ti lọ mọ́. Ṣé ẹ wá lè mú okun ara yín kọ báyìí? Àmọ́ mú okun ara mi kọ. Mo mọ̀ ọkọ̀ Ọlọ́run gbọ́. Mo ń kọ̀wé olóbìnrin bí mo sì wà. Mo ń kọ̀wé ẹlẹ́gbẹ́. Ẹ wá mọ nọ́mbà fóònù yín. Mi ò há sórí o, ìhà sórí ni ẹ ti bá pọ́nù. Ẹ mọ̀. Ìmọ̀ ní pé méjèèjì báyìí. Wọ́n bí pẹ́ pé mo ṣẹ̀ra láìmí ni àwọn èyí tí mò ń lò tẹ́lẹ̀ àwọn bẹ lórí mi bá mo báyìí. Má fẹ́ sọ nọ́mbà mi. Àmọ́ báyìí mo ṣẹ̀ra láìmí ni. Primary 2 lẹ ti kà. 2 ni mo kà òyìn lọ́mú. Àwọn ọmọ tẹ̀yìn wa bí ń kọ́. Wọ́n bẹ. Ǹjẹ́ ẹ rán wọn ní sùkúù báyìí? Àwọn ń lọ sùkúù báyìí. Àbáwọn náà yọrù ayọ̀. Wọ́n ń lọ sùkúù. Ìyá mi wọ́n rà wọ́n. Irọ́ àwọn ń lọ sùkúù o. Wọ́n ń lọ sùkúù. Ìtẹ̀yìn ọ̀kà. Ṣé wàá fẹ́ káwọn ọmọ yín ọ̀kà? Àwọn ọ̀kà o, àwọn ọ̀kà o. Mi ò lọ sùkúù tèmi. Bàbá máa ń lé. Ọlọ́run ní gbà wọ́n lọ́wọ́ yín. Àmín àmín àmín. Ẹ ní dààmú. Àmín o. Màmá ṣé ti wá fi àwọn ọmọ yín sì di iṣẹ́ ọdẹ kí wọ́n kọ́ káwọn náà máa ṣe. Wọ́n ti ń fojú sí díẹ̀díẹ̀. Wọ́n ti ń fojú sí. Wọ́n ti ń fojú sí. Ṣé ẹ ti ràbọn fún wọn? Àti ràbọn fún wọn ẹ mọ̀ pé àwọn sì wà ní gbọ́yà skul wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ń fojú sí díẹ̀díẹ̀. Mo fẹ́ kẹ́ kọ́ wa ní àjòbí méjì. Ṣé bí orú oògùn tajà bí irú oògùn rẹ̀? Gbogbo ètò Ọlọ́run bá fi ràn yín. Ẹ mọ̀ pé oríṣiríṣi nǹkan ní bẹ nílùú ìlú nìsín tí ń da àwọn ọkùnrin láàmú. Kọ̀bá àjọkùn kọ̀bá àjọbẹ̀. Àwọn kan ń bẹ tẹ́ mọ̀ pé aróbòkú ń ṣe lágbájá tí wọ́n mọ̀ pé okó àwọn ò le
tí a bá ti lọ tọ́jú ọ̀rọ̀ inú ọká. Ọ̀rọ̀ inú ọká. Èwo ní jẹ́ báwọn? Kíní okùn tí máa ń bẹ inú ọká. Inú ọká. Ọ̀rọ̀ inú ọká. Ọ̀rọ̀ inú ọká wọ́n ń pè. Àti egbò túdé. Àti egbò túdé. Odidi atare kan. Odidi atare kan. Á wá jò papọ̀. Ẹ jò papọ̀. Ẹni tí aróbòkú ń dà láàmú. Òní òfin wọn bá sín gbẹ́rẹ́ sí ibi òkú. Wọ́n bá fi ọ̀rá. Wọ́n bá fi sín gbẹ́rẹ́ sí, wọ́n máa fà ní àfàsókè báyìí. Yóò wá mú yòókù yóò fi máa fún ẹ̀kọ́ tútù. Ọkọ̀ ìyá nígbà tá a bẹ̀rí láàrin bíi ọ̀sẹ̀ kan. Bókò rẹ̀ ó ti máa ṣe ní bí ọ̀pá àbọ̀. Ó dé ní. Ẹlẹ́ẹ̀kejì, àwọn oògùn ìyọ́nú tí èmi mọ̀ tí ń bẹ lọ́wọ́ mi. Á lọ tọ́jú ewé mọ́fọ̀ọ́bọmọ mi. Àti ewúro ọ̀jọ́. Àti òrí àmọ́. Á gún papọ̀. Á po inú ike funfun. Ni ó fi máa wẹ̀. Ọṣẹ ìyọ́nú tó dájú náà. Ọkọ tẹ́ ẹ fẹ́. Olóbìnrin púpọ̀ ni wọ́n. Àwa mẹ́rin la wà lọ́wọ́ mi. Sẹ́yìn ní number 4. Èmi number 2. Number 2. Tẹ́ ẹ fi máa aróbòkú ni o. Èmi number 2. Yóò ti ṣẹlẹ̀. Ó dápọ̀ ṣẹlẹ̀, a tún láwọn àlejò tá à ń ṣe é fún ni lóríṣiríṣi. Ẹ̀pẹ́ téèyàn bá ṣe fún yàn téèyàn bá fi gba number 1 bẹ́ẹ̀ náà lèyàn sọ sí gbòòrò. Bẹ́ẹ̀ni. Nọ́mbà yín ẹlẹ́mọ̀ olókùn báyìí. 091 28 60 17 75. Ẹ wí lẹ́ẹ̀kan sí. 091 28 60 17 75.